Africa Content TV. Ẹ̀yin ọmọ Kìṣìní Ọ̀yọ́ State. Ṣé bí a kẹ́ àmúbá yín yíra? Ẹ̀yin ọmọ Kìṣìní Ọ̀yọ́ State. Mo ní pé dédé ilẹ̀ túyáyá ó Paso àjáde. Bí Kìṣìní dé ìdájọ́. Tí 2026 sára mi. Ẹ̀yin ọmọ Kìṣì lọ́lọ́wọ́ bá ṣe kẹ́rẹ̀ ní àlàmí. Bàbá òṣè lábọ̀. Bàbá òṣè kékeré. Kìṣì lọ́lọ́wọ́ bá ṣe kẹ́rẹ̀ ní ọkùnrin ọba ká. Aláàbí ní ṣọlá. Ó balẹ̀ Kìṣì. Àwọn tó náà fún alábàgàbà sí Kìṣì ni. Àwọn tó máa ń gbọ́gbọ́ fún alábàgà àwọn Kìṣì ni. Wọ́n pè fún aláàbọ̀. Èèyàn tó bá wá láti bí alábàgàbà sí odindi ni wọ́n. Bá sí Kìṣì kó lè lábàgà. Aláàbí náà ṣe níbí. Ọba tó jẹ́ ń bí. Ọba Kìṣì lábàgà Alábí Ajíbọ́lá Róòdè. Kábíyì òsì bàbá. Kìṣì ni. Deputy Governor. Lọ́yọ̀ State Alábí ibi ló ti wá. Kìṣì ni. Ìyá Ṣínà Bẹ́lámi Àdìsá ibi ló ti wá. Àfàwà àmì ọlọ́run ẹ̀jẹ̀ àdìjà mi hùn yẹn wọ́n ṣe Kìṣì ló ti wá. Ẹ wá ní pé àwọn èèyàn pàtàkì Alábí Alábàkà ìgbà wá sí iná jáde níbí. Kìṣì ní gbogbo bá a sí ọ Kìṣì àgbẹ̀wá o. Paso Kìṣì àgbẹ̀wá o. Ajíbọ́lá Kìṣì àgbẹ̀wá o. Gbogbo ọmọ Kìṣì ẹ̀kú ìwọ́dún. Ìlú táwọn yóò lábàgàbà sí onímúdà kékeré ọmọ bíní ibi ló ti wá. Ẹ̀rí báwọn èèyàn pàtàkì. Àwọn èèyàn ńlá lábàgàbà sí oníjáde láti bí. Ajíbọ́lá Kìṣì àgbẹ̀wá o. A ò ní ṣubú dáhùn. A ò tiẹ̀ ní ṣubú rá. Yéyí tá máa ń dánú Alábí Ajíbọ́lá. Ìbá ọba lẹ́yìn. Ìbá àwọn àlùfáà lẹ́yìn. Ìbá àwọn ọjọ́ lẹ́yìn. Ìbá àwọn ọmọ lẹ́yìn. Ìbá àwọn pásítọ̀ lẹ́yìn. Ìbá àwọn ẹlẹ́sìn àbáláyé làbágà tí gbogbo lẹ́yìn. Ìbá yẹn àṣìṣe Ajíbọ́lá. Ìbẹ̀rẹ̀ ìyá. Àrùkà aṣọ máa balẹ̀ kúnlẹ̀ láàbàkà. Àwọn ìjìnlẹ̀ lábẹ́lẹ́. A ò yájú sí yan. Àwọn àrè lókè. Ajíbọ́lá láàbàkà. Wà wá sí ẹ lọ. Ẹjẹ́ àdúgbò fọlọ́nfẹ́. Eré adájọ́ Kìṣì dé 2026. Ó bá gbogbo aláyé. Ó bá aláyé. Àyètá fẹ́. UBUW ó wà lẹ́yìn yín lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ òṣèré atẹ́gùn ẹgbẹ́ sọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni olóyè Adégbénga Taofik Adégòkè, ààrẹ ẹgbẹ́ ọmọ Balógun of Ibadan land. a fellow of the Institute of Chartered Accountants of Nigeria.
Lóò ọmọ Ìbàdàn lèmi ṣùgbọ́n gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá ní torí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ èmi bí ẹnìkan lógún. Mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ rẹ ní Kìṣí land níbí. Olóyè Báyọ̀ Lawal, mo kí yín o, ẹ̀yin lẹ gbà wá lálejò bí lénìí. So ẹ ṣé gan, mo dẹ̀ kí gbogbo ọmọ ìlú, mo kí bá Kìṣí, kábíyèsí o, kábíyèsí o, kádé pẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kírù kẹ̀rẹ̀ kó di ọkíní. Mo kórè adé o, torí èmi náà gẹ́gẹ́ bí ẹnìkan mo ti wà ní láìní Olúbàdàn, mo dẹ̀ fẹ́ di Olúbàdàn of Ìbàdàn land. So mo kí ọba tèmi, ó Pétu of Ìjẹ̀rú land, ọba gbogbo àwa olóòjé, mo kí yín o, ìyá wa náà mo kí yín o, mo kí gbogbo àwọn ọba tó wà níjókòó. All my brothers that are here, Senator Fatai Buhari, I recognize you, sir. My brother Adeolu Akande, Prof. Barrister at law Akim Agbaje, ẹni ó dàpọ̀ àwọn àbàdàn pọ̀ bí ilé ni. SAN tó gbilẹ̀ tó yẹ pé ó gbalẹ̀ ó gba ọkọ̀ ó gba gbogbo Òkè Ògùn. Alhaji Ahmed Raji, mo kí yín sir. My brother Adebayo Shitu, my neighbor at Aerodrome. Mo kí yín o. Mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn mi, àwọn ọ̀rẹ́ mi, Double T, Professor Sango Doyin and Professor Sango Doyin and all the commissioners. My brother, the powerful Double T, mo kí yín o from Ìbàdàn land. Olórí ẹbí omi tuntun nìyẹn o. So mo kí gbogbo àwọn olóyè KPU látòrí ààrẹ wọn. Mo dẹ̀ ṣe rí inú mi dùn yìí pé my president general, the president general of the Central Council of Ibadan region, àwọn gan wà jókòó bí lénìí. Olóyè Ajéníyì Ajéwọlé, Ajé ni tiwọn. Olóyè Ajéníyì Sulaiman Ajéwọlé, mo kí yín o, ẹ kú jókòó, ẹ káàbọ̀. Wọ́n tún fún ọmọ Kìṣí gan láwọ́ọ̀dù ní last year. Engineer Fẹ́mi Àlàó wọ́n fún láwọ́ọ̀dù ní Ìbàdàn. Central Council of Ìbàdàn dìgbì wọ́n recognize ẹ̀. Ìyẹn fi hàn yí pé àìfẹ́ Kìṣí land, TCCI, the umbrella body of all the clubs in Ìbàdàn land. Wọ́n recognize ọmọ yín. Ìyẹn fi hàn yí pé àwa nífẹ̀ẹ́ yín, mo dẹ̀ mọ̀ pé yín náà nífẹ̀ẹ́ wa. Torí ẹ̀ gan lèmi kan fi wà bí lénìí. So irú nǹkan tẹ́ ń ṣe ìyàwó náà máa ń ṣe, ìyẹn gan ni mo lọ bá President General discuss pé ètò ń bọ̀ yìí ó gbọ́dọ̀ tá a máa ṣe ní Adamasingba Stadium, ó gbọ́dọ̀ lárinrin, kì í ṣe Liberty láti máa ṣe this time around, Adamasingba ni ó gbọ́dọ̀ lárinrin gan. Ìbàdàn a máa ń pè é, ṣùgbọ́n ó ní ìjọ tá a máa ṣe àṣekágbá, Ọlọ́run á fún wa ṣe. So inú mi dùn láti wá bí mo dẹ̀ rí pé látàná tí mo ti wọ̀ ìlú ni mo ti rí pé wọ́n ti mo ní ṣé ibi tí wọ́n máa lò lọ́la lélẹ̀ wọ́n ní yes, àmọ́ ní òkè mo rí pé gbogbo ọmọ ìlú ló gbárùkù ti nǹkan tí àwọn ẹgbẹ́ KPU ń ṣe. Ó mì pé the KPU led by the chairman, the president, pharmacist Bioku Rahman, wọ́n ṣiṣẹ́ Ọlọ́run á fún yín ṣe kò yí sí láti lead èèyàn, láti lead ẹgbẹ́ torí èmi gan president àwọn club kan ní bí so mo mọ what it takes to lead people. So ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ ìlú mo kí yín o, mo dẹ̀ fẹ́ kí gbogbo yín kẹ́ bá wọn dá sí ètò tí wọ́n fi gbé sílẹ̀ yìí. Ẹnìkan ò lè dá ṣe o, nobody can clap in one hand, it's a joint effort. So nídìí èyí èmi gẹ́gẹ́ bí ẹnìkan olóyè Adégbóyèga Taofeek Adégòkè máa fún wọn ní 20 million naira.
torí a fẹ́ bá wọn dá sí i, a dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Kìṣí náà kẹ́ bá wọn dá sí i. So àwa ti lé good example, mo dẹ̀ fẹ́ kí gbogbo yín náà bá wọn dá sí i. Ẹ ṣé gan, thank you sir. Thank you very much. Thank you very much. Oh yeah, my Becky. No. A ń láti dúpẹ́ lọ́wọ́ olóyè Taofik Adégbóyèga, ààrẹ ẹgbẹ́ ọmọ Balógun of Ibadan land. Ẹ ti bẹ́ ijó lórí báyìí o, with a handsome donation of 20 million naira. Ẹ jọ̀ọ́ ẹ bá ní pàtẹ́wọ́ fún wọn o. Thank you very, very much. Fún ìfẹ́ tẹ́ ní sí wa ní ìlú Kìṣí. Iba of Kishiland, Aróòdùyè, Moshood Lawal, àti gbogbo àwọn olóyè ní Kìṣí tó fi lọ sí orí ààrẹ lápapọ̀ Kìṣí Progressive Union. Wọ́n ní ká fún yín ní àmì ayẹyẹ yìí, flag, in commemoration of today's event and your kind donation towards development of Kìṣí land. Thank you very much. Ẹ jẹ́ kí á pàtó ẹ lójú méjèèjì, àfọwọ́ yẹn rò. Oye, my Becky, she aga. Oye, Becky, she aga. Ahmed Raji, Synod Advocate of Nigeria, ẹ jọ̀ọ́ fún ọmọ bọ̀ wá. Kí ọ̀rẹ́ mi pàtàkì. Thank you very much. Most distinguished. Mo kí kábíyèsí wa Kìṣí. Mo kí gbogbo àwọn kábíyèsí àwọn bàbá wa tí ń bẹ ní orí ìjókòó. Mo wá kí Chief Launcher wa Adégòkè. Mo kí ọ̀rẹ́ mi Alhaji Ahmed Raji. Mo kí gbogbo àwọn colleagues mi tá a jọ wá láti National Assembly pátápátá tẹ̀ ń bẹ ní. Mo wá kí ẹ̀gbọ́n mi Deputy Governor of Oyo State. Kò sígbà tí mo rí yín tínú mi dùn because of the way you always behave to me. I'm always happy and proud of you. Chairman, Organizing Committee, mo bá yín yọ̀ torí kò wọ́pọ̀ bí Professor Deola Akande ṣe sọ gbogbo Nàìjíríà ní bẹ ní kò convenient fáwọn kan by your personality ó gbé pípọ̀ wa jáde. Èmi àti ẹsẹ̀ ìlàjọ wa nínú flight lánàá, flight yẹn ti kọ́kọ́ gbé wa lọ sí Minana, awakọ̀ láì sọ fún wa tẹ́lẹ̀ nígbà láti Minana tí a lọ lọ́rin. So, however, Kìṣí Day has always been something that everybody will want to participate. And then ima dun manya. Ima dun manya. Wípé táwọn èèyàn bá ń ṣe nǹkan tí wọ́n fi sọrí nǹkan, ima ṣe check up wípé owó tá a dájọ́ ní kí ni wọ́n fi ṣe. Gẹ́gẹ́ sọ pé ẹ fẹ́ ṣe Kìṣí Day. Àwa ní rí etí ẹ fi owó ṣe. Owó là ń dá yìí o. Àwa cross check o. Àwa cross check. Chairman, ẹ̀yin náà lẹ́nu wa lọ oversight ni. Àwa sùn oversight. Community oversight. Èmi náà fún yín ní 20 million naira.
Hello. Bí àtẹ́wọ́ 20 million bó ti mọ nìyẹn. Ó yẹ máa pé kì í ṣí àga. Kì í ṣí àga. Ó yẹ pé kì í ṣí àga. Thank you very much. Ẹ jẹ́ kí n yin most distinguished senator Abdulfatai kí n yin wọ́n ní ọ̀gbọ̀ ẹnu torí pé bí Nàìjíríà ṣe wà lónìí owó mọ̀ wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi sọ pé gbogbo èèyàn wọ́n lè sọ pé ẹni bá ti wà ní senator rep assembly this and that gómìnà deputy bí ìgbà tí wọ́n gbẹ́ kòtò tán ń kówó jáde ńbẹ̀ ni kò rí bẹ́ẹ̀ o. Láti ìgbà tí òṣèlú ti bẹ̀rẹ̀ ọwọ́ ara yín so tí ẹ bá ṣe gómìnà tó ti lówó tẹ́lẹ̀ àbí president tó ti lówó àbí senator tó ti lówó tó bá kúrò lọ́fíìsì lẹ́yìn ọdún 10 ẹ̀yin ẹ lọ ṣèwádìí. Tó ní nǹkan eléyìí báyìí a láti dúpẹ́ lọ́wọ́ sẹ́nitọ̀ wa púpọ̀. Ibi tẹ́ ti mówó náà àbùdí ni ti òkun àbùdí ni tọ̀sà àpò yín ò ní gbẹ o ọwọ́ yín ò dẹ̀ ní kan ìsàlẹ̀ àpò. Ní orúkọ kábíyèsí Ìbà Kìṣí àti gbogbo àwọn ìjòyè àti president general KPU worldwide fún nǹkan ribiribi tẹ́ ti ń ṣe fún wa nílùú Kìṣí àtẹlẹ́ ìtẹ́ ṣe ní ọ̀sán yìí wọ́n ní àmì ẹ̀yẹ yìí wọ́n ní ká gbé fún yín pé Ọlọ́run ọba aláàánú yóò máa wà pẹ̀lú yín o. Àlàáfíà ara kò ní jọba o. Gbogbo nǹkan yín tó mí àti tí ò mí tẹ́ fẹ́ gbé sọnù kò ní dìbàjẹ́ o. Thank you very much. We appreciate you. Ẹ jẹun nílé ájà o. Ẹ jẹun wọ́n bá yín jà o. Shaitanirrajim, Bismillahirrahmanirrahim. Mo kí kábíyèsí bàbá mi Ìbà Kìṣí mo lè ti ara kábíyèsí kí a sẹ́yìn ìlú sẹ́yìn ní ọ̀kẹ́rẹ́ Ṣakí. Mo kí bàbá mi Alépàtà, mo kí Onígbòho. Òkè wọ́n ní táìmù ti lọ, mo kí gbogbo kábíyèsí wa kalẹ̀ orí adé àti ọrùn lẹ̀kẹ̀. Tó wà ní kalẹ̀ inú mi náà dùn púpọ̀ fún ayẹyẹ Kìṣí Day tá à ń ṣe lénìí tí ó kó gbogbo ọmọ Kìṣí tó kó wa papọ̀. Mo rẹ̀ kí àwọn àlejò náà tí wọ́n darapọ̀ mọ́ wa. Eléyìí tá à ń ṣe lénìí, mo kí ọkú mi Bíọ́ráj. Mo dẹ̀ fi àkókò yìí mo fi kọ̀mọ́ǹdì wọn fún ìfẹ́ tí wọ́n ní fún ìlọsíwájú Kìṣí. Gbogbo ìtẹ́ ń ṣe Ọlọ́run á san yín lẹ́san. Ẹ̀san náà Ọlọ́run á tún jẹ́ kó tó dórí àwọn ọmọ yín àtàwọn ọmọ agbára Ọlọ́run. Mo kí alága wa fún ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀. Mo lè kí alága ẹgbẹ́ wa náà tó wà ní Kìṣí PDP. Olóṣèlú lèmi ẹ má bínú. Mo ṣe tó olóṣèlú lẹ́gbẹ́ kan. Bẹ́ẹ̀ ni mo tún ṣe jẹ́ ọmọ bíbí ìlú Kìṣí torí yàn kí nílé bàbá kó má lè ní ìyá. So inú mi dùn púpọ̀ eléyìí tá a dẹ̀ ń ṣe lénìí èmi náà fi gbogbo ara sí i látòrí títí dé ìkànnà ẹsẹ̀ mi. Ìlọsíwájú tá a dẹ̀ fẹ́ fún Kìṣí lágbára Ọlọ́run ò ní jẹ́ kí kó pin, Ọlọ́run á máa ṣàlékún ẹ̀ ní. Ẹ mọ̀ pé mi ì sí ìjọba lásìkò yìí ṣùgbọ́n dá mi lójú pé tá a bá máa tún fi ṣe nẹ́sàn lágbára Ọlọ́run á wà ìjọba. Adé lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní orúkọ mi àti màmá mi àti àwọn fámìlì mi èmi náà fi